قال رسول الله وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفوج. رواه الترمذي. tí ẹ bá gbọ́ àdìsí dáadáa wàláhì tẹ́ ẹ ká mọ ronú sí ni iléeṣẹ́ wa yìí wàláhì iléeṣẹ́ àlùbáríkà ni iléeṣẹ́ ìdùnnú ni tó tayọ gbogbo àwọn iléeṣẹ́ tí ń bẹ nàìjíríà kìí pápá à ń pọnnu àbí à ń ròyìn iléeṣẹ́ wa yìí alhamdulilayi ọ̀rọ̀ tánàbí sọ fún wa yìí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ dáadáa ni o wàláhì tó yẹ ká sì mú lò torí múmúlò yẹn là ń lọ́gá pé a ti gbọ́ yé torí tá a bá ti mú lò yẹn yóò wúlò nínú ilé wa tá a bá ti lè mú lò yóò wúlò fáwọn ọmọ wa tá a bá ti mú lò yóò wúlò fáwọn aya wa tá a bá ti mú lò yóò wúlò fáwọn ẹbí wa tá a bá ti mú lò ìfún inú ayé tàwa gangan náà gan ìrì ayọ̀ ọmọ sẹ́ńbẹ̀ wàláhì ìrì ayọ̀ ọmọ sẹ́ńbẹ̀ kí lóò náà bí sọ. وعن أبي هريرة رضي الله عنه. àdìsí tí a fẹ́ kà fún wa yìí wàláhì ọ̀dà ká mú ìwé wa àti báyìí wa dání torí pé a fààyè lẹ̀ fún àwọn tí wọ́n pè wọlé táwọn ó béèrè tí wọ́n mú nọ́mbà ẹ̀mú ti wà rẹpẹtẹ tí wọ́n náà mọ̀ ha níléeṣẹ́ wa yìí kọ́ba Allah mọ̀jì kí iléeṣẹ́ yọ̀ ọ́ dàrú láíláí. àmín. wọ́n ní àná Abi Hurairah. radiyallahu anhu. wọ́n gba ẹ̀gbọ́rọ̀ àdìsí wa látọ̀dọ̀ bàbá wa olóńgbò bàbá wa Abu Hurairah kí ọba Allah kí Ọlọ́run kó bá wa yọ́nú sí fún wọn. qala. àwọn àsùnfà yìí pé. su'ila rasulullahi sallallahu alayhi wa sallam. wọ́n béèrè kan lọ́wọ́ oúnṣẹ́ ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí ìbéèrè yẹn tó dojúrú pé ta ni ó bá wọn yanjú ẹ̀ nígbà tí Rasulu ti wà pẹ̀lú wọn ní ìrè òjíṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ yóò mọ̀ yé wa bó la ṣe fẹ́ ṣe báyìí. an akthar ma yadkhulu an-nas al-janna. àní àwọn wo ni ó pọ̀ lálùjánnà jọ ń gbé ìdàlìkìyàmọ̀ àwọn wo ni ó pọ̀ ńbẹ̀ sọkùnrin ni ó pọ̀ ni o sóbìnrin ni ó pọ̀ ńbẹ̀ ni o sọlọ́wọ́ ni ó pọ̀ ńbẹ̀ ni o sáwọn àfáà ni ó pọ̀ ńbẹ̀ ni o àbáwọn gbajúmọ̀ ni ó pọ̀ ńbẹ̀ ànábì wa fi yé wọn pé. sallallahu alayhi wa sallam an akthar ma yadkhulu an-nas al-janna qala taqwa Allah. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí yóò jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn pọ̀ lálùjánnà gẹ́gẹ́ bí àkọ́rí ètò wa yìí nílé iṣẹ́ wa ìrìnà 6.1 òun náà ni tariqatul janna ọ̀nà táwọn èèyàn gbà máa wà lùjánnà náà lélẹ́yìí o ní wọ́n ní ká máa sọ fún wa ní bàbá wa SMO Mustapha bàbá ṣe bí ọba ní ká máa pariwo fún gbogbo ayé pé wàá gbọ́n tọ́lọ́ ń sọ fún àná Al-Qur'an ipe tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lùjánnà níjọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà ó ní kí ni o. taqwa Allah. ó náà ní ìbẹ̀rù ọlọ́run yìí ọmọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wà gbogbo ẹ̀yin tẹ̀ ń pa ẹ̀ lẹ́kún tẹ́ ẹ fi ń sayé ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ̀ ń jẹrẹ èèyàn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ̀ ń ṣèbàjẹ́ ọmọ ànábì ádámà lẹ́yìn ànábì ní ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ̀ ń jẹ́jẹ́ tí ọ̀tọ́ sí yín lẹ́nu ànábì ní ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ̀ ń wọṣọ tí Allahu Akbar láàtọ̀ tẹ́ pé aṣọ àràmù lẹ́ ń wọ̀ ànábì ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run sallallahu alayhi wa sallam. ibi nípa ẹbẹ̀rẹ̀ ọlọ́run yìí ọlọ́run mọ̀ bí wá lè rè gan ẹjọ́ ń bẹ lọ́run o wàláhì ẹjọ́ ń bẹ lọ́run. àwọn tá a lójú táwọn fojú wá rí náà ọlọ́run ó béèrè pé kí la fojú wá rí nígbà tá a wà láyé ń bì ẹjá mọ̀ fojú wá rí ń tọ́ da. bákan náà ọlọ́run ó béèrè pé etí wa kálá pé etí wa gbọ́ ọlọ́run ó béèrè níjọ́ ń gbèǹde àlìkìyámà bákan náà ọlọ́run ó bèèrè kí ni bẹ́ẹ̀ lọ́kọ̀ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo nǹkan yìí náà láàjì ìfọlọ́njọ́ ń gbèǹde àlìkìyàmà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ó máa mú ẹ̀dá wọ àlùjáná ọlọ́pẹ́ lágbájá pọ̀ lálùjáná ọ wà nínú àlùjáná o ọlọ́run dáhùn kọ́kọ́ àwa náà mọ́ o. àmín. àkọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni o taqwa òun náà ní bẹ̀rù ọlọ́run ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ bá dóbìnrin ẹ dákun yín tí ń bẹ lára yín ẹ mọ̀ ìkẹ́lẹ́ mi ò tún kọ́ sáìn chẹ́ẹ̀kì ara yín mọ́ o ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run torí pé oríṣi chẹ́ẹ̀kì lọ́pọ̀ láyé àwọn unnamed check
àwọn check tí ò lóko ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó ní kíni o. wa husnul khuluq. a ní táwọn torí ẹ̀ gẹ́gẹ́ sọ lónìí kíni o òun náà ní ìwà rẹ̀ ṣe kíni o ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi ìwà rẹ̀ ṣe kíni o ìwà rẹ̀ di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o. bí a ṣe wá ń bá ètò yìí lọ ẹnikẹ́ni tó bá ní ìpolówó ọjà tó fẹ́ wà pẹ̀lú iléeṣẹ́ wa ń bì yìí